kàyéfì mà ló jẹ́ o nígbà tí adérìntọ́ tó jẹ́ àkọ́bí ọmọ Àlàó Akálà ó ní kí wọ́n wú òkú bàbá òun káwọn lè ṣe DNA lórí gbogbo àwọn ọmọ tó kù. Ọ̀túnba Christopher Àlàó Akálà awuyewuye ń lọ nínú mọ̀lẹ́bí wọn láti bí ọjọ́ pípẹ́. Eléyìí ló wá fa àkọ́bí Àlàó Akálà tí a mọ̀ sí adérìntọ́. Òun ló sọ fún ilé ẹjọ́, ó ní kí wọ́n gba òun láàyè, òun fẹ́ kí wọ́n wú òkú bàbá òun kí àwọn lè ṣe DNA test lórí gbogbo àwọn àbúrò òun tó kù. Ó ga o. Adérìntọ́ ó ní àwọn àbúrò mẹ́fà lẹ́yìn, eléyìí tó ń ṣe pé wọ́n jẹ́ méje. Àwọn Adérìntọ́ òun ló jẹ́ àkọ́bí lóbìnrin. Fọ́tò wọn náà ni ẹ̀ ń wò tó ń lọ yẹn o, àbí? Ọlájú wọn lọ, ìkan nínú ọmọ Àlàó Akálà ni, ìyẹn jẹ́ House of Representative ní ìlú Nàìjíríà, àbí? Ọlámípọ̀, ìyẹn náà jẹ́ kan nínú ọmọ Àlàó Akálà, píkṣọ̀ wọn lẹ́ ń wò yẹn o. Tàbítà, Ọlámídé, Adébùkọ́lá àti Ọlámíkúnlé, àwọn méjèèjì jẹ́ ọmọ Àlàó Akálà. Eléyìí ló wá fà á tí Adérìntọ́ tó fi sọ fún ilé ẹjọ́ wípé òun ò rò pé àwọn àbúrò òun tó kù wọ́n jẹ́ ojúlówó ọmọ bàbá òun. Á wù òun kí wọ́n wú òkú bàbá òun, bó jẹ́ egungun ló bá rí bẹ́ẹ̀, bó jẹ́ kéékèèké ló bá kù, kí wọ́n ṣe test, kí wọ́n rán DNA test lórí ẹ̀. Òun dẹ̀ fẹ́ kí ilé ẹjọ́ kó ṣe àbójútó ẹ̀, káwọn lè mọ èyí tó jẹ́ ọmọ bàbá òun nínú wọn. Ó ń ṣe gbogbo eléyìí nítorí ogún. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé Àlàó Akálà ó ní àwọn ilé lóríṣiríṣi, àbí àwọn massive estates ó ní káàkiri sí gbogbo ìlú Ìbàdàn. Ó pọ̀ jàǹtìrẹrẹ sí gbogbo ìlú Ìbàdàn, ó pọ̀ jàǹtìrẹrẹ sí gbogbo ìlú Èkó, ó wà nílùú Àbújá. Àlàó Akálà ní àwọn ilé sílùú UK, ó dẹ̀ ní ilé sílùú Amẹ́ríkà, pàápàá 5-star hotel ó ní sí ìlú Ghana. Àwọn ọkọ̀ lóǹkà lóríṣiríṣi o, àbí pẹ̀lú àwọn bìtìbìtì owó nílé ìfowópamọ́, àbí àwọn millions of naira káàkiri ní gbogbo ilé ìfowópamọ́, dollars owó ìlú òyìnbó àti pound sterling. Eléyìí ló jẹ́ gbogbo dúkìá tí Àlàó Akálà ní káàkiri o. Ó lágbára ju ẹ̀ráyà àwọn òṣèlú yìí, àbí ẹ wo ìgbésí ayé wọn báyìí, owó tó jẹ́ kí wọ́n fi ṣàǹfààní fún gbogbo àwọn mẹ̀kúnnù, àbí owó tí wọ́n jẹ́ kí wọ́n fi ṣe nǹkan rere kí ìgbésí ayé lè rọ àwọn èèyàn lọ́rùn. Ṣé bóun làwọn jíkọ yìí? Ṣé bóun làwọn fi ń ralé káàkiri sí gbogbo àgbáyé yìí? Ṣé bóun ló ń kó pamọ́ sílẹ̀ ìfowópamọ́ sí gbogbo òkè òkun wọ̀nyí, àbí? Ó mà ṣe o, àṣìwèrè kọ́ ó máa ń kú ọ̀rọ̀ jọ, àbí? Ó ṣe púpọ̀. Àlàó Akálà ló ti dolóògbé báyìí, àbí? Eléyìí ló wá fà á tí Adérìntọ́ tó fi dúró ṣinṣin wípé bàbá òun jẹ́ ẹni tó ń gba àwọn èèyàn mọ́ra lóríṣiríṣi, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò àti gbogbo àwọn mọ̀lẹ́bí. Àwọn tara ti ẹbí ló máa ń wá sílé àwọn, bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn wọ̀nyí ni bàbá òun máa ń kó mọ́ra, àbí? Àsìkò ti tó láti wá yọ èkó nínú àlìkámà. Ẹ̀kọ́ máa jẹ́ pé ogun bàbá òun wá pin àtẹni tí òun ṣe ọmọ bàbá òun náà, àwa jàǹfààní níbẹ̀. Awuyewuye ọ̀rọ̀ yìí ti ń lọ lábẹ́lẹ̀ tipẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ kúkú ṣe mọ̀ pé bí ò bá kúkú síná èéfì ò ní rù, àbí? Ibẹ̀ kọ́ ni mo ń lọ o, èmi ò fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn púpọ̀. Ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ń bẹ̀ òun gangan ló jẹ mí lógún, kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ fámìlì wọn ló jẹ mí lógún o, àbí? Ẹ̀kọ́ wo ni àwa fẹ́ kọ́ ń bẹ̀? Ìwà tó ń wò mí yìí, èmi tí mò ń sọ̀rọ̀ yìí àti gbogbo etí tó bá láǹfààní tó bá ń gbọ́ mi, ẹ jẹ́ wáyé mọ́yà níwọ̀nba, àbí? Àádà ẹ jẹ́ ká ṣe níwọ̀nba, àbí? Ilé ayé yìí ilé asán ni, òfo òun ni ilé ayé tá a wà yìí o. Pàǹtí lásán ni gbogbo eléyìí tá à ń kó jọ wọ̀nyí. O fẹ́ kọ́lé ogún, o fẹ́ ra mọ́tò ẹgbẹ̀fà, ilé ayé ilé asán mà ní, àbí? Ṣé báwo eléyìí báyìí? Àlàó Akálà ti kú báyìí. Gbogbo owó tó ní, gbogbo ipò tó dí ẹ sí, kó o fi ṣàǹfààní fún gbogbo àwọn èèyàn mà ní. Ìwọ ń kó gbogbo ẹ̀, òun pàjàmọ́, òun kó pamọ́, òun kó wàdùwàdùwọ̀ bíà, àbí? Òun kó jẹ́, máa kó jẹ́ nìṣó. Èyí tó ń kó lọ sí òkè òkun wà ń bẹ̀, èyí tó ń kó sílẹ̀ ìfowópamọ́, gbogbo ìlú, gbogbo state pátápátá ni wọ́n mà nílé sí. Pàǹtí lásán ni gbogbo ẹ̀. Pàǹtí ni òun kó pamọ́, mọ́tò olóǹgà, mọ́tò tó bá jáde lọ́dún yẹn o tún rà á, gbogbo ọ̀dọ̀ gàrájì ẹ tó ń kó mọ́tò sí gan, ó ju ti ẹni tó ń ta mọ́tò gan lọ.
pàǹtí ní gbogbo ẹ̀ tẹ́mi bá ti bọ́ lọ́rùn ẹ ó tán nìyẹn àbí ebí òun lélẹ́yìí òun làlàwọ̀ akálà yìí ó tún wá kú tọ́jọ́ pàápàá wọn tún wá níjẹ́ onísìmí àbí ṣé bóun làwọn ọmọ tó sọ pé wọ́n fẹ́ wú òkú bàbá wọn yìí báyìí bàbá tó ti kú láti bí ọdún bíi mẹ́ta sẹ́yìn láti bí ọdún mẹ́ta sẹ́yìn òun ló tún fẹ́ lọ wú òkú ẹ̀ nítorí ogún nítorí ìjẹkújẹ nítorí pàǹtí àbí ẹni ogún gbè mà ló ń jogún àbí ẹni ogún gbè òun ló máa ń jogún àbí ọ̀lẹ́dà àwọn ogún ara tiẹ̀ náà ogún bàbá ẹ̀ ló gbójúlé àbí jogúnjogún ó jẹ́ tẹpámọ́ṣẹ́ kò gbọ́dọ̀ kú omi gbogbo pàǹtí ayé tó ibi tó bá ṣe òun máa ní tiẹ̀ ẹ wọ Adẹ́rìntọ́ tó jẹ́ ọmọ Àlàó Akálà yìí tó ṣagbátẹrù pé òun fẹ́ wú òkú bàbá òun èmi ò máa tó fà á o èmi ò mọ àwọn tó ń gbà nímọ̀ràn ṣùgbọ́n èmi á fẹ́ kó o tú ọ̀rọ̀ ara ẹ wò ìgbésẹ̀ burúkú ni ìgbésẹ̀ yìí o má tú àṣírí bàbá ẹ síta òkú tó bá ti kú ilẹ̀ ti bò láṣírí nìyẹn ìwọ bá wàá sọ pé o fẹ́ tún fi ìyà jẹ bàbá ẹ nínú sàárè àbí o tún fẹ́ wú òkú tó ti kú tó ti fi erùpẹ̀ tó ti fi ilẹ̀ bò láṣírí ìwọ tún wá fẹ́ wú síta àbí Dr. Sikiru Ayinde Barrister bàbá yìí ti kọ́ nínú gbogbo orin tó kọjá wípé ẹjẹ́ aṣáájú eré àbí ńgbà wọn bá kú tán àbí ẹsẹ̀ mẹ́fà péré náà ní okọ́lé ogún orí mọ́tò ẹgbẹ̀fà kò má tẹ̀ nǹkan kan ẹsẹ̀ mẹ́fà péré lọ́kàn máa yọ bìkan fún ẹni wọn á kàn wá bìkan tó hágùn nínú compound yẹn ibi tó ṣe kọ́lọ́fì kan táwọn èèyàn ní fojú sí lọ́kàn máa sí òkú ẹ̀ máa sí àbí tó bá tún wá sí ẹ tán tó tún bí àwọn ọmọ tó ṣètọ́jú nǹkan tó yẹ kó ṣe tó fún ẹ̀tọ́ oníkálukú ní tiẹ̀ ẹ báwo ni wọ́n tún wú òkú ẹ̀mí tó bá tún sùn sí wọn àtún ní jẹ́ ògbádùn ṣé báwo ló ń ṣẹlẹ̀ wọ̀nyí àbí gbogbo jogúnjogún ẹjẹ́ lọ gbójú kò ń bẹ̀ ẹ lọ tẹ pámọ́ṣẹ́ ọwọ́ yìí ẹ̀yin ọ̀lẹ́dàrún irú àwọn èèyàn bíi Adẹ́rìntọ́ yìí wọ́n pa o irú ọmọ bíi ọmọ Àlàó Akálà yìí wọ́n mà pa tọ́lá mi ò mọ tó fẹ́ gbà nínú gbogbo eléyìí èmi ò mẹ́rin tó fẹ́ jẹ níbẹ̀ o ṣé nítorí ogún náà nítorí pàtí ayé àbí kí ló kún ẹ̀ ń bẹ̀ nígbà wo fẹ́ mọ̀ pé bàbá ẹ̀ ló bímọ àbí wọ́kọ ìwọ ni bàbá ni ìwọ ni ìyàwó bàbá ni kí ló kọ́ tiẹ̀ ń bẹ̀ bó bá ṣe lè pín ogún kọ́ pín èyí tó bá kọ ní kálukú kó kọ́ àbí ṣe bí bàbá ló bí ọmọ ẹ̀ kí ni tiẹ̀ tó tún fẹ́ máa fi ìyà jẹ bàbá oníbàbà ẹni ẹlẹ́ni bàtí kù àbí ìwọ náà rò àtúbọ̀tọ̀ àbí wọ́tẹ́bà tó bá wù kán fún ẹ fọwọ́ máa kó o lè fẹ́ràn mọ́nì àlùbáríkà mà lójú eléyìí tó olóò fẹ́ máa tú gbogbo àṣírí tí òkú ẹ o fẹ́ máa ṣe tẹ́sì káàkiri wọ̀nyí ìkọjá ìyẹn ni o gbogbo ojú tó bá ń wò mí gbogbo etí tó bá ń gbọ́ mi ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ Adẹ́rìntọ́ àkọ́bí ọmọ Àlàó Akálà wípé ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí ìgbésẹ̀ burúkú ni o kó lọ jáwọ́ níbẹ̀ kó yẹ fi bàbá ẹ̀ ṣe ẹlẹ́yà kó jẹ́ kí bàbá oníbàbá sí mi Àlàó Akálà ti kú láti bí ọdún bíi 3 jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn kó fi bàbá oníbàbá lẹ̀ kójú sí mi àbí ẹni kú ti kú ẹni tẹ́ wà láyé ẹ máa ṣayé yìí lọ bẹ́ẹ̀ bá ṣe lè kíkẹ́ pín àbí tó bá jẹ́ pé ó da fún wọn náà jù báyìí lọ ni ọ màá ní máa ronú ogún kankan eléyìí náà la ṣe ń sọ fún ìwọ náà ẹ jẹ́ ká tọ́jú ọmọ ẹ jẹ́ ká fi ǹjẹ́ ọmọ máa jẹ dojú alẹ́ ẹ jẹ́ ká fi lé lọ́wọ́ kí lọ́mọ máa jẹ dojú alẹ́ ẹ̀kọ́ tó yè kóró ẹ jẹ́ ká fún ọmọ o ẹ rán ọmọ lọ lé ìgbé ẹ fi iṣẹ́ tó máa jẹ dojú alẹ́ lé lọ́wọ́ àbí ẹ tọ́ sọ́nà ẹ dúró tì í ìwà tó bá dẹ̀ fi yé sígbó òṣèlú ẹ yé wáyé mọ́yà ẹ yé kó gbogbo ẹ̀jẹ̀ gbàdùgbàdù ẹ fún àwọn ará ìlú náà tọmọ ẹ ṣe tó tọ́ lásìkò tó tọ́ o ẹ dẹ̀ ṣe tó yẹ lásìkò tó yẹ o bó ṣe jẹ́ nìyẹn o kí Ọlọ́run ọba kó máa fi ìṣọ́ ìṣọ́ wa o mo dẹ̀ fẹ́ kí a máa rántí gbogbo ìgbà pé ilé ayé yìí kò tó pọ́n o àsán bansa òun ní ilé ayé yìí o bó ṣe jẹ́ nìyẹn o good day.